lórí bí àwọn ìlú kọ̀ọ̀kan bí wọ́n ṣe ń pariwo pé ìlú àwọn ti fẹ̀ jù ó yẹ kí ìjọba kó dá sí méjì. èyí ń ló máwọn aṣojú-ṣòfin l'Ábùjá tí wọ́n fi pè fún ìdásílẹ̀ ìpínlẹ̀ 21 míì lórílẹ̀‐èdè wa Nàìjíríà. lára ìlú tí wọ́n ń pariwo pé ìlú ìmọ̀ ti tóbi ju ẹ bá wa dá sí méjì ó ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ìpè ìjọba ẹ dákun ẹ bá wa dá sí méjì ẹ jẹ́ ká ní ìpínlẹ̀ Ìbàdàn náà. ibẹ̀ làwọn aṣòfin náà ti wá òkúta o. ẹ já foríkorí ẹ sì já fi kùlùkùn. ká gbé kínní lọ síwájú ìjọba àpapọ̀ láti bá wa buwọ́lù fún ìdásílẹ̀ ìpínlẹ̀ 21. wọ́n wá ní kó wá wo àwọn ìpínlẹ̀ 21 tí Ilé Aṣojú-Ṣòfin tán dábàá fún ìjọba Nàìjíríà láti dá sílẹ̀. Ilé Aṣojú-Ṣòfin l'Ábùjá ti pè fún ìdásílẹ̀ ìpínlẹ̀ 21 míì lórílẹ̀‐èdè wa Nàìjíríà. ìgbìmọ̀ tó ń rí sí àtúnṣe ìwé òfin Nàìjíríà ìyẹn ní ilé ó mà ló mà ṣe àgbékalẹ̀ àbá fún ìdásílẹ̀ ìpínlẹ̀ 21 míì ní ọjọ́ Ọjọ́bọ̀ ní ọjọ́ 6 oṣù kejì yìí. ó mà ní ìgbìmọ̀ náà ó mà ló mà gbé àbá náà kalẹ̀ kà níwájú ilé tí wọ́n sì kà á sétí àwọn ọmọlé tó wà ní ìjókòó. igbákejì adarí Ilé Aṣojú-Ṣòfin ìyẹn Benjamin Kanu ó mà ló mà darí ìjókòó náà ní ọjọ́bọ̀ Thursday. alága ìgbìmọ̀ náà ó wá sọ wípé àwọn ti dá àbá pé kí ìjọba dá ìpínlẹ̀ 6 tuntun sílẹ̀ ní ẹkùn àárín gbùngbùn Nàìjíríà 4 míì ní ẹkùn ìlà oòrùn àríwá. ó wá ní ìgbìmọ̀ náà wọ́n mà tó dábàá fún ìdásílẹ̀ ìpínlẹ̀ 5 ní ìwọ̀ oòrùn àríwá, 5 ní ẹkùn ìlà oòrùn gúúsù, 4 fún ẹkùn gúúsù àti 7 ní ẹkùn ìwọ̀ oòrùn àríwá. tí ilé ìgbìmọ̀ asòfin àgbà tí wọ́n bá fi lè buwọ́lù àbá yìí, èyí yóò túmọ̀ sí pé orílẹ̀-èdè wa Nàìjíríà yóò ní ìpínlẹ̀ 17. ìpínlẹ̀ 17 yìí ó ní yóò ju ti orílẹ̀-èdè Amẹ́ríkà tó ní 50 ìpínlẹ̀ lọ o. ìgbìmọ̀ tó ń ṣe àtúnṣe ìwé òfin Nàìjíríà ní ilé mà sọ nínú lẹ́tà tí wọ́n kà níwájú ilé pé a máa ń fi àsìkò yìí a fi ń sọ fún ilé wípé ìgbìmọ̀ tó ń rí sí àtúnṣe ìwé òfin Nàìjíríà wọ́n ti gba ẹ̀bẹ̀ fún ìdásílẹ̀ àwọn ìpínlẹ̀ tuntun àti ìjọba ìbílẹ̀ tuntun. wọ̀nyí ó ní àwọn ìpínlẹ̀ tí Ilé Aṣojú-Ṣòfin dábàá fún ìdásílẹ̀ wọn ní ẹkùnjẹkùn. wọ́n ní ẹkùn àárín gbùngbùn àríwá Nàìjíríà ìyẹn North Central, ìpínlẹ̀ Benue ààlà láti ara ìpínlẹ̀ Benue, ìpínlẹ̀ Òkun láti ara Kogi, ìpínlẹ̀ Òkúra láti ara Kogi bákan náà, ìpínlẹ̀ Confluence láti ara Kogi, ìpínlẹ̀ Apá Àgbà láti ara Benue àti ìpínlẹ̀ Apá láti ara Benue. ìpínlẹ̀ olú Nàìjíríà Àbújá o. wọ́n wá ní ẹkùn ìlà oòrùn àríwá Nàìjíríà ìyẹn North East ń tiẹ̀. wọ́n ní ìpínlẹ̀ Amana láti ara Adamawa, ìpínlẹ̀ Katagum láti ara Bauchi, ìpínlẹ̀ Savannah láti ara Borno àti ìpínlẹ̀ Muri láti ara Taraba. wọ́n wá ní ti ẹkùn ìwọ̀ oòrùn àríwá ń tiẹ̀ ìyẹn North West. wọ́n ní ìpínlẹ̀ Kaduna tuntun láti ara Kaduna, ìpínlẹ̀ Gurara láti ara Kaduna, ìpínlẹ̀ Tiga láti ara Kano, ìpínlẹ̀ Kanji láti ara Kebbi àti ìpínlẹ̀ Gari láti ara Kano bákan náà. wọ́n wá ní ti ẹkùn ìlà oòrùn gúúsù ìyẹn South East. wọ́n ní ìpínlẹ̀ Èkìtì tí yóò sì kẹfà àwọn ìpínlẹ̀ láti ẹkùn ìlà oòrùn gúúsù Nàìjíríà, ìpínlẹ̀ Àdàdà láti ara Enugu, ìpínlẹ̀ Urashi. wọ́n ní ìpínlẹ̀ Olu, ìpínlẹ̀ Aba láti ara Abia, ẹkùn àárín gbùngbùn gúúsù Nàìjíríà ìyẹn South South. wọ́n ní ìpínlẹ̀ Ogoja láti ara Cross River, ìpínlẹ̀ Warri láti ara Delta, ìpínlẹ̀ Bori láti ara Rivers, ìpínlẹ̀ Obolo láti ara Rivers àti Akwa Ibom. wọ́n ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà ìyẹn South West. wọ́n ní ìpínlẹ̀ Tori Ebe láti ara Delta, Edo àti Ondo, ìpínlẹ̀ Ìbàdàn láti ara Ọ̀yọ́, ìpínlẹ̀ Lagum láti ara Èkó, ìpínlẹ̀ Ìjẹ̀bú láti ara Ògùn, ìpínlẹ̀ Òkè Ògùn láti ara Ọ̀yọ́, ìpínlẹ̀ Ifẹ̀ Ìjẹ̀ṣà láti ara Ọ̀yọ́ àti ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àdúàgbàolúwatóyìn ló ń kàròyìn sí yín létí láti ìkànnì Ẹ̀yà Yorùbá TV. bẹ́ẹ̀ ṣe ń wò kàn nìyí ẹ máa bá wa share rẹ̀ kẹ́ máa like kẹ́ dẹ̀ máa comment. ẹ má wàá gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa. ẹ ṣé púpọ̀ o tẹ́ ń wò kàn nìyí ẹ jẹ́ ká ní ọjọ́ rere o.